ṣé yín lórí Pastor Agbala Gabriel ẹni àfi ẹ̀dá àlàyé tó bá fẹ́ k'Ọlọ́run bínú sí òun ló máa sọ pé máa yẹn ò try tẹ́ bá wo Agbala máa yẹn ní ibi tó ti ṣe church ẹ máa rí àwọn èèyàn báyìí títí àtàláìsàn àtàláàrẹ̀ àtẹni tí nǹkan ṣe àtẹni tí gbá ń ṣe. So ẹ wo ṣé tó bá yẹ pé ẹ fẹ́ lo ọ̀tẹ̀ ẹ lò sẹ́gbẹ̀ẹ́ kan mi ò lẹ́jọ́ o ṣùgbọ́n èmi mọ̀ pé àfẹni tó bá fẹ́ k'Ọlọ́run fi àfẹ tó bá kọ́kọ́ yẹ Ọlọ́run rọ òjò iná léyàn lórí lé òun lórí ló máa sọ pé máa yẹn ò try. So yẹ kí ìwọ Folúkẹ́ kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ṣebí ọlọ́kọ́ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú Ọlọ́run á rán Agbala Gabriel sí màmá yìí ìwọ náà wá ń sẹnu fátáfátá o ṣí. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. sẹ́ẹ̀gbọ́n tí wọ́n wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Agbala Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life. àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún tó lọ yọ owó oúnjẹ owó ilé owó igbá owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tí ì pé tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Agbala Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀. ṣe rí èmi tí mò ń dárúkọ Pastor Agbala Gabriel tí mò ń dárúkọ Ronke tí mo dẹ̀ tún dárúkọ Kejì èmi yé mi o torí ó yé ọmọ tó ń ké ó dẹ̀ yéye tó ń rẹ̀ ṣe rí nílé ayé mo fẹ́ kí a mọ̀ kankan dájúdájú pé Agbala Gabriel máa yẹn jẹ́ nìkan tó jẹ́ wípé ó jẹ́ ẹni tó máa assist àwọn èèyàn gan tẹ́lẹ̀ mọ̀ pé mo bá ayé ò kì í rí nígbà téèyàn bá ń ṣe nǹkan gidi wọn kì í ríyàn táìmù tó bá ń ṣe nǹkan gidi ayé ò ní rí yín but táìmù tó bá jẹ́ pé ìṣubú kékeré tó yẹ pé àwọn eléyìnbó náà dẹ̀ ti parẹ́ wọ́n ti sọ pé nobody above mistake kò sí bẹ́ẹ̀ ni ó ṣe rìn láyé torí ẹ̀ ò ní mi ẹ ti understand so èmi tí mo dárúkọ Agbala Gabriel máa yẹn try like ẹni tó bá jẹ́ pé ó ń ṣe charity tí tó jẹ́ pé even kó má ṣe charity gan ó kàn máa fún èèyàn ní 100 naira 200 pé òun bu oúnjẹ sínú abọ́ fún àwọn èèyàn ọ̀gá ni ẹ̀mẹ́ mo ní ẹni tó bá fi ẹrù ẹ̀ sílẹ̀ tó ń gbé tẹni ẹlẹ́ni ẹ kíkẹ́ yín ṣé iṣẹ́ charity tẹ̀ ń wò kò rọrùn rárá kò easy iṣẹ́ téèyàn gbọ́dọ̀ máa bí Ọlọ́run kí òun máa bá wọn ṣe ní ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó ní ojú àánú tùdí kọ́ pé àníṣe òun lójú àánú á ṣe ṣé iṣẹ́ charity kò kí n ṣe wípé èèyàn ní owó ló ṣe ń ṣe à ń rí àwọn tó ní gidigidi owó tí wọn ìyá sọmọ mẹ̀kúnnù tí wọn ìyá sáwọn tí nǹkan ń ṣe ẹni tó bá jẹ́ charity kìíní tó yẹ pé olóńgbé kámẹ́rà tẹ́ bá dé ilé ẹlòmíì ara ẹ ti rà ẹsẹ̀ ẹ ti rà ó ti tàdímọ́bi tó wà tí kò bá kí n ṣe ọpọlọ pé Ọlọ́run ọba àti ọpọlọ pé social media àti ọpọlọ pé àwọn tí Ọlọ́run tún fi sí díẹ̀ ẹ mọ èèyàn tí kò bá máa kú lọ́fẹ̀ẹ́ lófò ní ṣebí àwọn atọ́nà kú tí ẹ tó sáyé máa gbé wọn àwọn tó yẹ pé content creator ló kọ àwọn èèyàn máa gbé tó yẹ pé actress àwọn tí ò ṣe content creator tí wọ́n ṣe actress tó yẹ pé wọ́n ń là pé 100,000 naira ó pa ẹlòmíì kú ó ti kú tán bá so ṣé yín lórí Pastor Agbala Gabriel ẹni àfi ẹ̀dá àlàyé tó bá fẹ́ k'Ọlọ́run bínú sí òun ló máa sọ pé máa yẹn ò try tẹ́ bá wo Agbala máa yẹn ní ibi tó ti ṣe church ẹ máa rí àwọn èèyàn báyìí títí àtàláìsàn àtàláàrẹ̀ àtẹni tí nǹkan ṣe àtẹni tí gbá ń ṣe so ẹ wo ṣé tó bá yẹ pé ẹ fẹ́ lo ọ̀tẹ̀ ẹ lò sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ti understand tẹ́ bá fẹ́ lo ọ̀tẹ̀ ẹ lò ọ̀tẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan bọ́ tẹ́ bá sọ pé máa yẹn ò try àbá kíni ilẹ̀ yẹn ọmọ ẹ̀ dáadáa mọ̀ ẹ̀yin kí n ronú pé ẹni tó ṣe nǹkan tó burú lẹ́nìí ṣé ẹni yóò ti ṣe nǹkan rere sẹ́yìn ni ṣe rí èmi ò lẹ́jọ́ o ṣùgbọ́n èmi mọ̀ pé àfẹni tó bá fẹ́ k'Ọlọ́run fi àfẹ tó bá kọ́kọ́ yẹ Ọlọ́run rọ òjò iná léyàn lórí lé òun lórí ló máa sọ pé máa yẹn ò try níwájú ọlá àti èèyàn Agbala Gabriel kò gbé owó fún mi o àmọ́ èmi sọ past experience pé ẹni tó bá ń ṣe charity work tó bá yẹ pé òun lọ báyàn lé ọwọ́n ń pè òun lọ ṣe bá ó máa understand bí mo ṣe ń fi tó wà rọrùn ní kí ogun ológun wà ńlẹ̀ kí èèyàn dẹ̀ tẹ̀lé sí pé òun fẹ́ gbógun ológun ẹni wo ló bí Ọlọ́run níṣẹ́ mi ayé kò kóhun máa rogun ológun so ẹjọ́ tí téèyàn bá ti ṣe single mistake ẹ pé kékeré ọ̀rá encourage báyìí náà ṣe ń ṣe ẹ bá má ṣe báyìí so kòkò ẹ̀kọ́ ká gbá gbogbo ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ tí náà arúgbó adọ́dọ̀ máa yan ajẹun ṣé wọ́n ronjẹ sílé ẹ̀ ni ọmọ kékeré adọ́dọ̀ máa yan ajẹun ṣé wọ́n gbé ìjọ lọ lé ẹ̀ ni ṣé Agbala Gabriel jẹ́ chairman local government ni yes na ṣé Agbala Gabriel jẹ́ honorable ṣé owó jẹ́ councillor tí gbogbo èèyàn fi ń kún nílé bọ̀ torí àánú tó ti ń ṣe so ẹ lè máa expect kí gbogbo kọ́ dẹ̀ máa lọ smoothly kí ni reason tó ṣe jẹ́ pé time tí kan ṣẹlẹ̀ ní everybody wan come out before ibo lẹ́wà ṣe ẹ̀ ní data ni tí ẹ̀ bá ní data ẹ̀ lè sọ pé kàn ṣe hotspot fún yín ni
kí ni reason tó yẹ pé náà nísìnyí báyìí ni ẹni òun kálukú wá ń wá òun igbá òun àwo òun kòkò bá ṣe ẹ wo tẹ́ ẹ bá bẹ̀rù kọ̀ọ̀kan ẹ bẹ̀rù Ọlọ́run àtàlùkẹ́ àmọ́ náà àyàfi ẹni tó bá kí kóhun pàdánù gbogbo ọmọ tóhun bá ní nílé ayé lòkù òun ló máa sọ pé máa yàn kò yẹn pé èmi pé bóyá má Àgbàlá Gabriel yẹn ò ṣe nǹkan ṣó wá rọrùn ní ṣó rọrùn èèwọ̀n family man ikọ́ lọ sílé èèyàn kó bá gbóúnjẹ lọ ok ẹ jẹ́ kí n sọ̀kan fún yín ó ní táìmù kan mi ò rí àwọn actor tí máa yẹn ò gbé máa yẹn gbé actor ó ẹ̀ pa actor ṣé rọ ni àtàtẹ́lẹ̀ tí èṣe actor ṣé rọ ni kí ló kọ́ máa bàbá wa lébi oṣù wọ́n wà ń bẹ̀ sóyè bèbè wọ́n wà ń bẹ̀ tàtú ni àwọn tí mi lè darúkọ àwọn bàbá àwọn tí mi tẹ̀lé rántí orúkọ wọn ẹ wá ẹ má jẹ́ ká máa ṣe nǹkan tó jẹ́ pé àrọ́mọdọ́mọ wa máa fi jẹ́ ń bẹ̀ nínú ìwọ́wọ́ wa o tí irú Pastor Gabriel bá pé 5 ní ìlú Ìbàdàn yàtọ̀ sí bàbá wa aláàánú wa Alhaji Yomi Hamzat tíru Pastor Gabriel yẹn náà bá tún tó 5 ẹjọ́ ṣé ó bù ní. a ń rí àwọn tó ní platform ju Pastor Gabriel yẹn lọ tó fẹ́ pé tí wọ́n ní 5 million followers wọn ẹ̀ bá fi platform wọn ṣe charity now ló wọ́n gọ̀ ní. a ń rí àwọn olówó tí wọ́n ní bastard money tí wọ́n ní owó tí wọ́n rántí mẹ̀kúnnù náà. a ń rí olówó tó ń rí owó mọ́lẹ̀ báyìí tí wọ́n ní rántí pé ìyà ń jọmọ ẹlòmíì. ẹ wá ẹ jẹ́ ká máa mọ̀ pé gbogbo nǹkan tá a bá ń ṣe láyé yìí kì í ṣe torí ẹni torí ọ̀la ni ẹlẹ́ran ara ni gbogbo àfi ìwọ tó bá mọ̀ pé ẹ̀jọ̀ ràn nínú vein ẹni oníwà sọ pé nǹkan tí màá yẹn ṣe bad ok ẹ̀yin bílífù pé kí ó kó máa ṣe rere lọ straight ṣé òkú ni àbújẹ́ bí èrè so kò jẹ́ bó ṣe jẹ́ o. ẹ ṣeun gan ṣùgbọ́n nínú nǹkan tá a wá gbọ́ nínú pa tí wọ́n sọ jáde tí àwọn náà dẹ̀ fi díẹ̀ múlẹ̀ pé lóòótọ́ àwọn ní òkè owó oúnjẹ owó epo ǹjẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ nínú owó tí wọ́n gbà fún arábìnrin kejì láti fi ṣiṣẹ́ abẹ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe tí owó yẹn gan ò tí ì pé tí wọ́n tún fún gbà náà wọ́n wá sọ pé arábìnrin yẹn ló mú òun ló ń yọ̀ǹda owó yẹn sílẹ̀ fún àwọn èèyàn kó fi máa jẹun kó fi máa. ṣé rí ẹ ṣe ibi èèyàn sí Ọlọ́run wà ń bẹ̀ ṣé rí tí ẹjọ́ bá ti di ẹjọ́ èèyàn méjì èèyàn gbọ́dọ̀ wà very careful. ṣé rí nísìsiyìí tí mo ṣe sọ point pé ibi tó èèyàn sí Ọlọ́run wà ń bẹ̀ ni pé láàrin wọn yẹn bàbá fún wèrè lọ́kọ́ ó máa roko sọ́dọ̀ ààrẹ yes èmi àti yòó lè máa dáǹsì kẹ́kẹ́ máa bí mi léèrè pé kí nìkan tó ṣẹlẹ̀ kí má sọ̀kan tó máa please mi ẹ lè bí òun náà léèrè pé kí nìkan tó ṣẹlẹ̀ kóun náà má sọ̀kan tó máa please ẹ but tó bá yẹ pé ẹni tó wà understand ó máa mọ̀ pé ọ́fíìsì àpá ọ́fíìsì ẹ̀sẹ̀ ni mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tó mo dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tó kọjá àdánwò àdántán ni ká má rí bó ṣe jẹ́ nìyẹn. ṣùgbọ́n tí wọ́n rí lẹ́njọ́ mẹ́ta yín sìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tún wá ń jáde tó sọ pé Àgbàlá Gabriel wọ́n bá wọn sùn wọ́n fà wọn lóyún. ṣé ẹ fẹ́ gbọ́ mi bàbá mi dídó ló tó bá gbogbo àdó ní sára tó fẹ́ gbọ́ mi ṣe rí. fọ́ọ̀bù tọ̀mà ni. bàbá ṣe bí pásítọ̀ lẹ́yìn tẹ̀ sọ àáfà tó ń ṣerú ẹ̀ wà bẹ́ẹ̀ ni àáfà tó ń ṣerú ẹ̀ wà babaláwo tó ń ṣerú ẹ̀ wà oníṣègùn tó ń ṣerú ẹ̀ wà so kì í ṣe pé bí wọ́n pé pásítọ̀ ok ṣó tó wá di pásítọ̀ ṣó jọ́ lọ́ọ̀ ni Ọlọ́run bá nìkan lọ́ba tó perfect ìwọ tó bá dé gbé ní ìgbé bó ṣe yẹ kó gbé wọ́n fẹ́ dó ní ìgbé bó ṣe gbé wá so yes na ṣíkè na bí oníbàbá ṣe gbé bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa bá gbé bó ṣe wò ó àìmọye òkè ṣé ń gbàtẹ́ wá ń sọ bẹ́ẹ̀ àìmọye ṣe rí àìmọye actor mi tó jẹ́ wípé ó kàn máa wà lórí sẹ́ẹ̀tì tàn báyìí tó dẹ̀ rọra máa ṣiṣẹ́ tàn báyìí tó ó dẹ̀ máa wo obìnrin pé wàhálà mo dẹ̀ like bí bọ̀bọ̀ ìṣe àtò mo dẹ̀ like bí máa ìṣe àtò jẹ́ kó tẹ̀ wá ṣe kinní kan pẹ̀lú mi jẹ́ kó ṣe kinní kan àìmọye obìnrin mi nǹkan tó yẹ kó kàn máa rí ọkùnrin tó kàn dídì máa fọ́ pé irú bọ̀bọ̀ yìí tó bá dẹ̀ ṣe kan máa ṣe méjì lára òun so gbogbo yẹn bàbá mi kò lọ fà gbogbo yẹn kò sí nínú àdánwò kò sí nínú ẹ̀ rárá ó wọ̀ fún ni òkè nígbà tí wọ́n á sọ bẹ́ẹ̀ nǹkan tó burú jù láyé ni raping ṣórè pẹ̀ èmi náà ń bi yẹn èyí náà ẹ sọ̀rọ̀ tí ẹ bá fẹ́ fi àbòsí mọ́ nǹkan tó burú jù láyé tó wà nínú òfin ni raping ó dẹ̀ níye age gan ó níye age tó gbọ́dọ̀ pé ọmọ ọdún mélòó ni ẹ òkè wọ́n rape ẹ ní ẹ̀dọ̀ṣán rape ẹ àtìyá àdánwò náà tí ó bímọ òfò tó bímọ àdánù pé èèyàn gbọ́dọ̀ bí ọmọ alálùbáríkà ọmọ ìdùnnú kó ọmọ yẹn wá délé wọ́n á máa sọ fún yẹn pé màámi wọn domi ṣé kò yẹ kí yáyẹn kọ́kọ́ pa lẹ́nu so ibi tó ti mọ̀ pé abí ẹran ó yàtọ̀ sí abí amọ́
àárín yẹn nìyẹn. ọmọ olódélé tó sọ fún ìyá yẹn pé wọ́n dóhùn. ṣebí gẹ́ẹ̀tì ẹ sọ pé wọ́n sọ pé kinní tó ní ẹ òun sọ fún mọ́mí òun sọ pé ṣe ni mọ́mí òun gbàgbọ́lá Gabriel ṣe pé ṣe mọ́mí òun sọ pé kinní ọ̀fọ̀ tí gbogbo wọn ìdílé wọn nìyẹn. Yes now ọ̀fọ̀ ìdààmú ayé tí wọ́n nìyẹn ìyẹn ò kàn sáà nǹkan tó ń ṣẹlẹ̀ tó bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan-an ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n láti wá parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kọ́ ẹ fi yé wa pé ẹ̀yin náà irú nǹkan tí Agbala Gabriel ṣe kárùn àwọn èèyàn lọ́wọ́ níwọ̀nba tí agbára yín gbé ẹ̀yin náà máa ń ṣe ṣùgbọ́n ǹjẹ́ ṣé ẹ lè sọ ìrírí tí ẹ bá pàdé fún wa níbi tí ẹ ti lọ rọ ènìyàn lọ́wọ́ kí nìkan àwọn ìdojúkọ wo lẹ máa bá pàdé owó ló ṣẹlẹ̀ sí gangan. ẹ tó báyìí tí mo fara ya báyìí ó máa ní pé ṣé máa yẹn gbowó fún mi kì í ṣe pé máa yẹn gbowó fún mi ẹni tóun náà tó bá jẹ́ pé òun náà ń ṣe charity lórí péjẹ ní wàá ọ̀dà sáà nìkan tí mò ń sọ mo sọ wípé kò rọrùn sẹ́ kéèyàn tó fi ẹrù ẹ̀ sílẹ̀ báyìí sọ pé òun fẹ́ carry another person load ọ̀gá mi no easy o. ok ọjọ́ kan wáyé tí mo lọ ṣiṣẹ́ fún èèyàn kan ní ìrùn àkókò ní Ondo State ọjọ́ tí mo ń sọ yìí mo gbéra bí nǹkan bíi 7 àárọ̀ gbogbo àti máa ṣe tán tí máa ṣe every tutor tí máa ṣe live mo ṣe live video yẹn mo ṣe live video tán mo ṣe live video mi tán jẹ́ kí n dẹ̀ máa bọ̀ ìgbà tí mo máa wo time Èkó ló yẹ kí n máa bọ̀ mo ní pé kí n máa gbàbàdàn lọ so ìgbà tí mo máa dé kí n tó wọ ilé gan kí n tó parí live video yẹn ní first comment tí màá kọ́kọ́ rí ni woman yẹn sọ fún mi pé village girl kí ló wá dé Ondo State woman yẹn sọ pé kí ló wá dé ibi tó lọ yẹn mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí ẹni tó lè testify sọ̀rọ̀ yìí ni èmi driver mi àtọmọṣẹ́ mi ti délé tí mo fi ní accident. ẹni accident. mo fi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí bí iná ọ̀sẹ̀ yìí náà mo tún continue iṣẹ́ ẹni yẹn kí Ọlọ́run jẹ́ káyé kò yé dáadáa tó bá yẹ pé bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ sí yàn tó yẹ pé olóde èèyàn bá bẹ́ẹ̀ lọ bàbá mi ẹni rẹ̀ lọ ni ìyẹn ò ní sọ pé kéèyàn tó torí ẹ̀rọ ọ̀run wọ̀ ìyẹn ò ní kéèyàn má ti torí ẹ̀rọ ọ̀run wọ̀ bọ̀ aṣáàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tọ́lọ́run fi orí ọ̀fẹ́ gbáyàn tí téèyàn sì fi wà láyé so ẹ wo kan wà láì kó rọrùn sẹ́ o kò rọrùn o àfi ẹni tí Ọlọ́run bá fẹ́ fi ìbínú àfẹn tó lọ bá fẹ́ rọ òjò bínú lé lórí ló máa sọ pé nǹkan tí Agbala Gabriel ṣe yẹn ló máa sọ pé kò try wọ́n mo ti sọ mọ́rọ̀ màdé tó máa sọ ẹ̀dọ́ lè rìn lájẹ́ yìí orí ẹ̀ máa mì bọ́ ọjọ́ tẹ́ bá ti rí pórí ẹni yẹn mì ẹ lọ wo gbogbo iye tó ti ṣe ẹ fi rọ́pò ẹ̀ fún náà and ẹ̀yin fúnra yín tẹ̀ ń sọ̀rọ̀ iná ṣe é mọ́ ni ọlá pé òun jẹ́ ẹni tó lórúkọ ni ẹlòmíì tí ò lórúkọ ṣe nǹkan tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ yẹn lọ tí wọ́n bá falẹ̀ lórí náà ẹlòmíì tí ò lórúkọ even ẹlòmíì tó tún lórúkọ ju orúkọ tiẹ̀ lọ yẹn gan ó ń ṣe nǹkan tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ yẹn lọ náà. à ń pariwo pé gbogbo nǹkan wọn ní kọ́ńtì à ń pariwo pé ìyà ń jẹ àwọn èèyàn ní kọ́ńtì à ń pariwo pé kíní kan ṣe àwọn èèyàn now máa yẹn kó àwọn aláìsàn àwọn ẹni tí nǹkan ṣe máa yẹn kó wọn jọ sẹ́gbẹ̀ẹ́ kan ṣé oúnjẹ chairman local government ni ṣógbàpò tí ìbò ni ṣógbé nǹkan kan ni inú rẹ̀ lásán ni ẹ wò tẹ́ ẹ bá wo nǹkan mi o ẹ wo torí ọjọ́ ọ̀la o mo dẹ̀ fẹ́ fi àsìkò mo fẹ́ fi bẹ gbogbo ẹ̀yin tí Agbala Gabriel ti ṣoore fún ẹ̀yin fún ẹ̀yin náà ẹ jáde ẹ ti understand tó bá yẹ pé actor tí Agbala Gabriel ti ṣoore fún ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ actress tí Agbala Gabriel ti ṣoore fún ẹ̀yin náà ẹ jáde afẹ́ rí yín ta ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ gbé máa yẹn níjà ẹ jáde ẹ sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí Agbala Gabriel ti ṣoore fún ẹ jáde lásìkò yẹ ẹ sọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹgbẹ́sọ̀ yín tó bá fi lè gbọ́ gbogbo ìlọ tí máa yẹn bá lọ ronú pa rẹ̀ nǹkan tí máa yẹn bá lọ ṣe fọ́tò dá sí rẹ̀ nǹkan ṣé ẹ wo Nàìjíríà ẹ máa calm down o bẹ́ẹ̀ bá ro torí ènìyàn ẹ̀rọ lánàá ẹ̀rọ tàtẹ̀yìn wá gan bó ṣe wà yẹn every Sunday gbogbo àwọn èèyàn máa gbábọ́ dání abọ́ ló kálukú èyí tí ò jẹ́ láìsẹ̀ èyí tí ò jẹ́ sẹ̀mó èyí tí ò jà mọ́là ṣó jí ni ẹ wá ẹ jẹ́ ká o tọrọ lè ní ká má sọ òun náà àfẹ́ni tí Ọlọ́run bá fẹ́ òun ló máa sọ pé nǹkan tí màá yẹn ṣe wípé gbogbo nǹkan tí màá yẹn ti ṣe látijọ́ yóò dá ṣe èèyàn kọ́ wá ṣe ṣubú kékeré ẹ̀kọ́ wa ok kí ni nǹkan tó báàdì nínú nǹkan tó ṣe ṣó pa ni ṣó do ní ó rèpù ni ẹ máa calm down o díẹ̀ o díẹ̀. ẹ ṣeun gan. dòkùjẹ bó ṣe jẹ́ o. wàá fẹ́ kí ẹ bá wa dárúkọ yín. orúkọ mi ni Samilusi Damilola tí gbogbo èèyàn mọ̀ sí the Village Girl Charity Foundation so I'm a content creator mo dẹ̀ tún máa tún assist ní ìwọ̀nba tọ́lọ́run bá ṣe rán mi. ẹ ṣeun gan. ẹ máa ń assist níwọ̀nba tọ́lọ́run bá ṣe rán yín. bẹ́ẹ̀. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ̀ ń ṣe. ó ti ṣe díẹ̀ náà tí mo ti bẹ̀rẹ̀ ó ti ṣe díẹ̀. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. kí lẹ rí gangan tẹ́ fi wò pé
ẹ fẹ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ níwọ̀nba. Anyway, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé content creator ni mí. So mo dẹ̀ tún máa ń ran àwọn èèyàn lọ́wọ́ níwọ̀nba bọ́lọ́run bá ṣe rán mi. Ìdí ni pé mo rí pé situation Nigeria these days ó terrible gan. So mo dẹ̀ tún ronú pé ẹni tí Ọlọ́run bá gbà fún kó má rò pé àwọn tó mọ̀ mo dẹ̀ tún ronú pé ẹni tí Ọlọ́run bá gbà fún kó má rò pé àwọn tó wà nílé ò mọ̀ ṣe o. Orí ọ̀fẹ́ ló ń kálukú kan rí gbà o. So yẹ kí ìwọ Folúkẹ́ kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ṣebí ọlọ́kọ́ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú Ọlọ́run á rán Agbala Gabriel sí màmá yìí ìwọ náà wá ń sẹnu fátáfátá òṣì. wọn ò rántí nǹkan kan mọ́ wọ́n ti lose memory pátápátá wọn ò lè sọ̀rọ̀ gan ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́. sẹ́ẹ̀gbọ́n tí wọ́n ń wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Agbala Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life. àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún tó lọ yọ owó oúnjẹ owó ilé owó igbá owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tíì pé tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Agbala Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀ tó bá jẹ́ pé chọ́ọ̀chì yóò sí lára àwọn ènìyàn tó máa ń lo àwọn ènìyàn tó máa ń fi rúbọ foundation chọ́ọ̀chì láti lè fi pilẹ̀ chọ́ọ̀chì ẹ borí gbogbo ogun tó ń jà. Folúkẹ́ Dáramọ́lá rògò báyìí o nítorí pé kí ni a lot of people tí wọ́n fẹ́ ti Agbala Gabriel tí wọ́n wò pé Agbala Gabriel ò ń ṣe nǹkan ribiribi lórí àwọn aláìsàn gbogbo wọn báyìí ni wọ́n ti jáde tí wọ́n dojú ìjà kọ Folúkẹ́ Dáramọ́lá o ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa ká jọ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin o. Agbala Gabriel tó bá jẹ́ pé chọ́ọ̀chì ń bẹ lára àwọn chọ́ọ̀chì tó máa ń fi ènìyàn pilẹ̀ ìjọ wọn fi ṣe foundation ìjọ wọn ní ogun yìí ní ẹ̀ ní borí ẹ̀ tó bá jẹ́ pé chọ́ọ̀chì yóò sí lára àwọn ènìyàn tó máa ń lo àwọn ènìyàn tó máa ń fi rúbọ foundation chọ́ọ̀chì láti lè fi pilẹ̀ chọ́ọ̀chì ẹ borí gbogbo ogun tó ń jà yìí. aṣáájú àwọn fídíò yẹn lórí social media tí wọ́n máa fi ènìyàn rúbọ chọ́ọ̀chì tí chọ́ọ̀chì yóò bá ti sí lára wọn ẹ borí gbogbo ogun tó ń jà yìí. kí ló dé tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ná woman tó sick yẹn ẹ sọ wípé ó ní di 13 million naira fún surgery tó fẹ́ ṣe ẹ̀yin gan sọ pé owó yìí má pọ̀ o bó la ṣe wá fẹ́ ṣe báyìí ẹ wá òpin kan ẹ lo account number rẹ̀ ẹ̀yin gan kíyèsára Pastor Agbala Gabriel kíyèsí ara ìránṣẹ́ Ọlọ́run balẹ̀ pera yín o now ìdí tẹ́ ẹ fi wá lo account number woman yìí ni pé kówó yẹn ó lè tètè pé nítorí àwọn èèyàn tó máa ń comment lábẹ́ comment section pé why tẹ́ ẹ lo account number ẹni tí ó sì kì gangan ẹ fẹ́ kó lè tètè pé ẹ rántí o gbogbo àwọn fídíò tẹ́ ẹ máa ń ṣe tí gbogbo ayé fi máa ń praise yín account number yín lẹ máa ń lò ó ti di 10 million ó ti di 15 million ó ti di 20 million account number yín gangan lẹ máa ń lò wàá dára yín lójúmọ́ àbí a sọ pé ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run yín mọ́ lẹ fi wá wò pé tẹ́ ẹ bá tún lo account number yín owó yín ò lè tètè pé lẹ fi wá lo account number aláìsàn látara comment àwọn èèyàn máa ń comment yìí pé wáyé tẹ́ ẹ lo account number aláìsàn kówó yín ò lè tètè pé àbí ẹ̀yin gangan ẹ ní believe nínú ara yín mọ́ ẹ sọ pé Ọlọ́run ọba lọ́rọ̀ yín sẹ́ ẹ wá ń list sáwọn ènìyàn àbìdí yànyàn tí wọ́n sọ pé adégún wọ́n tún wá sọ pé kò gún mọ́ o kódà àwọn èèyàn gan sọ pé ọ̀nà oko máa ń yí padà ábẹ́lẹ̀ tà sí ọ̀rọ̀ ẹnu lẹ́wà nígbàgbọ́ nínú wọn lẹ́wà nígbàgbọ́ nínú Ọlọ́run ọba tó ràn yín sẹ́ àìmọye ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn aláìsàn tó jẹ́ pé à ń rí fídíò rẹ̀ tó jẹ́ pé true yín bẹ̀ yẹn wọ́n ń ṣe operation ó dé wà successful gbogbo fídíò yẹn là ń rí ayé ti gbàgbé gbogbo yẹn wọ́n ti gbàgbé mo mọ̀ pé lẹ́yìn náà mo mọ̀ pé ẹ máa rí operation yẹn ṣe fún tówó yẹn máa pé tó máa wà successful ó tún wá jẹ́ pé ẹ sọ pé true ìyàwó yín náà tún fi gbé wá ó máa wà successful but ẹlòmíràn sọ pé Ọlọ́run tó fẹ́ tú láti rí lóní kí gẹ̀yìn ó pariwo síta wọn gbowó lọ́wọ́ ẹ̀ ni ẹ wo thousands of people tẹ́ ẹ̀ ń bọ́ níbẹ̀ yẹn ẹ wo gbogbo àwọn tó ń jẹ lábẹ́ yín ẹ wo gbogbo àwọn aláìsàn tẹ́ ẹ̀ ń dáná oúnjẹ fún every Sunday ṣé bí ibìkan náà lẹ́ẹ̀tì máa rí owó tẹ́ fi máa fídì wọn nígbà tí èèyàn kan oṣù bá wá ń gbé yín ṣépè thousands of people àti àwọn aláìsàn tẹ́ ẹ̀ ń sanwó hospital tẹ́ ẹ̀ ń san everything ṣé bẹ́ẹ̀ yẹn náà lẹ́ẹ̀tì rí owó tẹ́ fi ń san gbogbo ẹ̀ àwọn yẹn máa ṣàdúrà fún yín náà ẹ̀ lè tẹ́ ayé lọ́rùn 4 million naira tẹ́ sọ pé Agbala Gabriel gbà yẹn òun gangan fún alára rẹ̀ só lè fi jẹun lẹ́ẹ̀kan náà tán kí wọ́n ra oúnjẹ 4 million naira kí wọ́n á gbé síwájú Agbala Gabriel mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ ṣùgbọ́n ẹ wo gbogbo àwọn èèyàn tó wà lákàtà rẹ̀ gbogbo àwọn aláìní gbogbo àwọn tí ìjọba wa láàkì tó yẹ kí wọ́n ṣe gbogbo àwọn aláìsàn wọn wá sọ́dọ̀ rẹ̀ lọ́sípítù ibẹ̀ náà ni ó ti máa fi owó tọ́jú gbogbo wọn kó tó di pé ara wọn yá àmọ́ ayé ti gbàgbé yẹn tí wọ́n bá lọ káàkiri tí wọ́n fẹ́ lọ wo àwọn ènìyàn kan àbí wọ́n fẹ́ lọ wo aláìsàn
epo náà ni wọ́n máa rà sínú mọ́tò tí wọ́n máa fi lọ káàkiri. Ẹ má sì mí gbọ́, ó yàtọ̀ sí àwa individual tó jẹ́ pé àwa níṣẹ́ míì táwa tún ṣe lábẹ́lẹ̀. Iṣẹ́ ìránṣẹ́ náà ló gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ nìkan bá wá ń ṣépè fún thousands of people tó ń jẹ lábẹ́rẹ̀. Àdúrà làwọn èèyàn mọ̀ ṣe fún àtàwọn tí wọ́n tún retí kí wọ́n tún rí àánú gbà. Ẹ rántí pé platform làwọn èèyàn rí tí wọ́n fi ń dìde àánú sí gbogbo àwọn èèyàn tí wọ́n gbé wá sí chọ́ọ̀chì rẹ̀. Orí mọ̀ pẹ́ o, aṣiwèrè gbàgbé. Mo tún rí àwọn fídíò kan tó ń járùn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹ ká jọ wò. a rí pé à ń rí lé gbé tòótọ́ ṣùgbọ́n ilé tẹ̀yìn ò gbàwé sọ́wọ́ báwo lọkàn èèyàn ṣe fẹ́ balẹ̀ lórí ẹ̀ àríwé ilé gba ìgbà tí Muyideen jáde tí wọ́n gbé ìwé fún Muyideen mo try láti lọ béèrè fún tiwa náà wọ́n jẹ́ kó yé mi pé wọ́n àṣẹ ti gbà ní àwọn orí so later wọ́n ní kí n má wọrí wọn bá mi wá ọ̀rọ̀ yẹn tún di early last year mo tún padà lọ manager àbí kí wọ́n porúkọ ẹ̀ ìyẹn fi ìwé yẹn hàn mí báyìí ó ní kí n wò ó ìwé ilẹ̀ wa lélẹ̀ ok sáyẹ̀nsì ẹ bá mi mú ó ní kò tí ì yá kí n ṣì lọ ní sùúrù náà so nǹkan tí mo mọ̀ nìyẹn. mọ́tò tó rà fún màmá yín gbà bẹ́ẹ̀ wọn kọ́. ẹ ṣe sà mọ́tò tí wọ́n rà láti ìgbà tí wọ́n ti gbé mọ́tò dé mọ́tò ò gbádùn mọ́tò yẹn ò gbádùn rárá mo ti gbé àìmọye ìgbà tí mo ti fi mọ́tò gbé màmá lọ sí chọ́ọ̀chì tó ṣe pé padà gbé mọ́tò yẹn wálé ojú ọ̀nà ń bẹ̀ yẹn. ẹ dúró láàrin yẹn. Ó mọ̀ wá lágbára o ènìyàn abìdí yàn ẹ̀yin mọ̀ wípé kò fún yín ní ìwé ilé láti ẹjọ́ yìí kí ló dé tẹ̀ ti ké gbàjarì jáde ti pẹ́ ilé tẹ̀ ṣì ń gbénú ẹ̀ ẹ wá rí pọ́rọ̀ kan ṣẹlẹ̀ ẹ̀yin náà tún wá jáde ẹ tún wá ń rú náà sí lẹ́yìn tó ṣàánú fún tó jẹ́ pé ìgbà tí ẹ̀mí wà la fi rò pé a fẹ́ ní ìwé ilé la fẹ́ máa gbénú ilé la fẹ́ máa gun mọ́tò ẹ ti gbà wípé ẹ kú ẹ yìí lẹ́fi dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ìgbà tó lọ wá lò fún yín sábàbí tó lọ òjè kí màmá yìí ó kú màmá àbejì ọmọ aráyé lè tẹ́ ẹ̀ kú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti pa yín dànù nípasẹ̀ àìrówó tọ́jú wọn Ọlọ́run á lò ní sábàbí fún yín màmá tẹ́ fi wà láyé tẹ́ fi wà láàyè tẹ́ fi wà ní ayọ̀ àti àlàáfíà ẹ wá ń béèrè sí pé ẹ kò tí ì gbé ilé fún wa ilé tẹ́ ṣì ń gbénu ẹ̀ tí ò lè ń jáde màmá mo tún gbọ́ pé mọ́tò tí wọ́n lè tọ́ra fún yín pé ẹ tẹ́ bá ti gbé màmá lọ ṣọ́ọ̀ṣì ẹ lè rí fi gbé màmá padà àti takú ènìyàn èyàn ra mọ́tò tuntun gan wọ́n takú nítorí Ọlọ́run ẹ sì bẹ̀rù Ọlọ́run ọba ayé tó tó àkàmọ́ra mo gbé ìdífáyé o. Give me a minute, sir. Sherry, situation ọ̀rọ̀ yẹn is way beyond the way you are looking at it. Apart from the physical perspective, there are other spiritual implications to it. Sherry, sir, at least nínú ayé èmi náà at least I still have 1 or 2 leg works. But Sherry, ìgbà tí kíní ẹ̀ máa fi ṣẹlẹ̀ báyìí tí abracadabra ẹ̀ máa fi ṣẹlẹ̀ ojú lásán ò ṣe é ṣe wèrè ni. Then they were already incapacitated. That's why I was telling her wípé ẹ má gbé woman yìí lọ sí Ìbàdàn. Tẹ́bá gbé woman yìí lọ sí Ìbàdàn, she will not be able to come back to Lagos. So Sherry kíní ẹ̀ ó ti mọ nǹkan tó ń fẹ́ ṣe, he had a pray ẹn tí aṣọ tó ń ṣọ́yàn ni, you understand? Ó ti target kíní ẹ̀ pé kíní yìí bóun ṣe máa ṣe lélẹ̀. Now táwọn ìgbà tí lady yẹn sọ pé tó padà sọ pé àbò ti gbálẹ̀ fáwọn, ṣe fáwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú lórí social media ni. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú wípé aláìmoore ni kíníkan, ó pariwo síta náà. Because at some point she came to me and she told me wípé òun rí báyìí pé bóyá ẹ̀mí òun wà fẹ́ clear sí bí máa yẹn ṣe ń ṣe ìyẹn sí táró kẹ́nu sọ wípé ẹ̀mí òun fẹ́ clear pé bóyá ó fẹ́ máa ṣe pé bóyá nǹkan òní wà attack tó pé bóyá ó fẹ́ máa ṣe sóhun ó fẹ́ máa ṣe so by that time wọ́n ti wà ní páńpẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ because ó ti wà ní already. àwọn òun dẹ̀kan ló pè wọ́n jẹ́jẹ́ wọn náà jẹ́jẹ́ òun ló jókòó tó wá at the end of the day. So even if they had reported by that time, a lot of you will think that they are just telling lies. Kò sí nǹkan tó lè ṣe by that time because it was in the good book of everybody, especially in the diaspora. Agbala Gabriel was in the good book of everybody. I was crying for days. My DM was bombarded. People were cursing me. They saying a lot of rubbish about me. So immediately, celebrity. Come on, Shaso. I want to help. Báwo la yẹ fẹ́ sọ̀rọ̀? Tí o ní problem. Kò sí bá yẹ fẹ́ sọ̀rọ̀. So yẹ kí ìwọ Folúkẹ́ kò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀. Ṣebí ọlọ́kọ́ gbé màmá yìí tó ò rí màmá tọ́jú yanjú. Ọlọ́run wa rán Agbala Gabriel sí màmá yìí. Ìwọ náà wá ń sẹnu fatafata òṣì. So yẹ kó lẹ́nu ọ̀rọ̀ nítorí Ọlọ́run ọba. Ẹjọ́ donation wo mo tún fẹ́ gbà sí màmá yìí náà tún wá hàtì jẹ́ ṣàánú mi o kó tún dáwọ́ mi fún yín ẹ ti wá gbàgbé ẹni ayé tó tó àkàmọ́ra tó lóun ò bá lo Agbala Gabriel fún màmá yìí ibo ni ẹ̀mí màmá yìí ò bá wà ní ìsìn now àti kò falẹ̀ ifá ti ń ṣe nítorí oṣù orí burúkú ra ta mára ayọ̀ tẹ́ ń bá kiri ájàrá tó ẹsẹ̀ kú gbogbo nǹkan láyé pẹ̀lú sábàbí ni o ọlọ́mọ fi àṣẹ sábàbí aburú ẹni tí àsìkò rẹ̀ bá tó yóò pààyàn o bẹ́ẹ̀ ni àmọ́ owó tí wọ́n sọ pé wọ́n wá lásìkò yẹn táwọn tíátà fi búra wọn lórí social media nítorí àjàrà àwa kan dáwó fún ìgbà tí ó pè la fi ké gbàjarè síta Agbala Gabriel máa yá ti dìde àwọn fáǹsì àwọn èèyàn àwọn foundation wọn á ti dáwó fún àjàrà á ti pé ó ṣeé ṣe kí ọmọ yẹn má pààyàn bó ṣe pààyàn yẹn lótìítọ́ ẹni tí àsìkò rẹ̀ bá tó yóò kó oṣù Ọlọ́run máa fi wá ṣe sábàbí ara wa ni Ọlọ́run fi wá ṣe sábàbí dáadáa fún wa bẹ́ẹ̀ ni ọmọ mùsùlùmí ni ẹ jẹ́ ká sọ fáàtì nítorí pé ó jẹ́ Christian ká máa fọwọ́ bu ẹ̀kọ́ lójú kò rí bẹ́ẹ̀ ọmọ ènìyàn á sọ̀rọ̀ ànádìí bá mi àwọn afibi sólórí ẹ̀dá ẹ dákun ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ drop kọ́mẹ́ǹtì wàhálà tiẹ̀ nìyẹn kọ́mẹ́ǹtì tó bá wù ẹ́ bó ti sọ opinion tèmi náà nìyẹn.
wọn ò rántí nǹkan kan mọ́, wọ́n ti lose memory pátápátá, wọn ò lè sọ̀rọ̀ gan, ẹnu ti wọ́, gbogbo ẹ̀ ti wọ́. Sẹ́gbọ́n tí wọ́n wí mí báyìí wọ́n ní wọn ò lè sọ̀rọ̀ ẹnu ti wọ́ gbogbo ẹ̀ ti wọ́ wọn ò lè gbápá wọn ò lè gbẹ́sẹ̀ ó wá dé ọ̀dọ̀ Agbala Gabriel tán Ọlọ́run ló sábàbí tí ìyá fi lè ń sọ̀rọ̀ fatafata ń sìn ẹ wo life ṣé ẹ rí olóore ẹ má dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ fojú rẹ̀ lẹ̀ ẹ má wulẹ̀ tún máa fi gígùn o ẹ má fi gígùn ojú olóore dandan kọ́ ni kẹ́ ẹ dúpẹ́ ẹ má dúpẹ́ owó tó ṣe Ọlọ́run ọba ló máa ń san olóore lẹ́san oore ìmí ẹran nídìí èèyàn ta ní jẹ́ ọkọ àwọn single mother ta ní jẹ́ ìpọ̀rí Bayi Agbala Gabriel ṣé òun ló ń kọ lẹ́tà sí gbogbo àwọn aláìsàn yẹn ṣé òun ló ń pè wọ́n pé kí wọ́n máa bọ̀ wá sí church òun bí ìyá ńlá bá gbéni sánlẹ̀ kékeré náà máa gorí ẹni kí ìyá àbejì ọmọ aráyé le àti ọmọ ẹ̀ yìí kó máa sẹnu wátawàtá sí Agbala Gabriel kó máa sẹnu wátawàtá sí Agbala Gabriel àwọn afibisólóore ṣèbí star ní ìyá àbejì ọmọ aráyé le tẹ́ ẹ̀ bá rántí èmi ọ̀ràn yín létí ẹ̀yẹ ṣe fi péèjì yín àbí Facebook yín àbí TikTok yín bẹ́ẹ̀ jẹ́ star kẹ́ ẹ lọ máa fi síkì help fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n help yín gbà tẹ́ ń kú lọ ẹ̀yà fibisú olóore ẹ̀dá àbọ̀jọ́ náà rè bí àná yìí mo rántí bí àwọn èèyàn ṣe máa ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run ọba jọ̀ọ́ jẹ́ kí Agbala Gabriel ó yálé wa àwọn èèyàn wọ́n á ṣe fídíò Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí Agbala Gabriel ó rántí àwa náà Ọlọ́run jẹ́ kó rántí àwa náà tí má gbọ́ pé Agbala Gabriel ń bọ̀ báyìí ẹni yẹn ká ní ọ̀sẹ̀ kan ní Agbala Gabriel dá pé wípé next week òun bọ̀ wá sílé yín o àwọn ènìyàn ò ní sùn tí ó máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n mọ̀ bẹ lọ́ọ̀ nípa Ọlọ́run jọ̀ọ́ mọ̀ èkó yí ọkàn padà tí wọ́n sọ di Jésù pé tó bá ti yálé àwọn ó ti nu omi ojú àwọn nù lọ́wọ́ adigi burúkú lójú yín sìn oore pé aṣèré yín gbàgbé àbí ẹ ti gbàgbé tẹ́ máa bí Ọlọ́run pé kí Agbala Gabriel kọ́ rántí yín ó lè jẹ́ Christian ẹ jẹ́ ká fi ẹlẹ́sìn mẹ̀sìn sílẹ̀ ẹ ká sọ fat ká sọ òkodoro ọ̀rọ̀ ká sọ òdodo sí Agbala Gabriel sọ jẹ́ Jésù àbí ó jẹ́ ìjọba tá à ń retí pé kó wá sílé wa kó wá help wa kó wá nu omi ojú wa ẹ ti wá gbàgbé gbogbo oore ń sìn àbí oore pé aṣèré yín gbàgbé ìgbà tó máa bá yín gba 10 million 50 million ó ti di 20 million ẹ wọlé tí àwọn ìyá ìbejì sọ pé ó kọ́ fáwọn sínú igbó ẹ wo gbogbo àdúgbò ibi tó kọ́lé yẹn sí ẹ wo ó kọ́lé tán ó tún yọ ṣọ́ọ̀bù sí ẹ wo gbogbo àdúgbò ṣé inú igbó leléyìí ṣé inú igbó leléyìí ìyá ìbejì ọmọ aráyé lẹ àti ọmọ wọn ṣé yìí gangan ṣé ẹ lè fi owó ara yín ra ilẹ̀ sí Ìbàdàn kẹ́ ẹ kọ́lé sí àdúgbò yìí tẹ́ ń pè nínú igbó ẹ wo gbogbo àdúgbò ló ti develop ẹ dẹ̀ ń pè nínú igbó owó tẹ́ ẹ ṣiṣẹ́ fún kẹ́ ẹ gbádùn lẹ bá dọ́dọ̀ Agbala Gabriel ó treat yín tán yes ó sọ hospital yín wọ́n tún kọ́lé fún yín wọ́n tún ra ṣọ́ọ̀bù fún yín nítorí ìrègùn la fi ń ṣoore báwọn èèyàn bá ti gbàgbé ẹni tó sún lè gbàgbé ẹni tó kò ní gbàgbé àwọn ọmọ ọ̀ràn yín létí ẹ̀rín tó wá ń pa mí kò tiẹ̀ sí kọ́mẹ̀ntì tá a lè rí mo post fídíò ẹwà àwọn àmì bó ṣe ń kọ́mẹ̀ntì eléyìí wá sọ pé if dem boy your papa well tí wọ́n bá bí baba ńlá kú ìyá aláyà rẹ̀ wá fèsì Akimu ọkọ̀ àwọn single mother lórí TikTok ìwọ lórí búkọ aláyébàjẹ́ ìyẹn èmi náà oromọdé yín yóò máa òdì baba ńlá kú baba yín ló máa sá àfáà súnmọ́ màá nìyẹn yẹn méjì kì í jáde yẹ ẹni tó jẹ́ ìyá yín ìyá ńlá kú ìyá yín lórí TikTok ẹ lọ bí léèrè àbí baba ńlá kú yín lórí TikTok náà ẹ lọ bí léèrè gbogbo àwọn tẹjọ́ ń ṣe mítì tẹ́ ń tẹnu bọ̀lẹ̀ sọ̀rọ̀ Agbala Gabriel ẹ lọ bí gbogbo yín léèrè ọdún ni mímí kì í ṣe àìmọ̀ fọlọ́kọ jogun omi ò sọ pé òun ò jẹ́ kí ogun omi ẹ̀yin ọlọ́tẹ̀ lẹ́fẹ́ máa béèrè fún o ẹ wo a máa fi ń ṣe kọ́ńtẹ́ǹtì òkúta máa wọ ọjà yín òkúta ó máa wọ ọjà yín oromọdé yóò máa òdì babaláku babalá yín ló máa sá ẹ lọ bèrè mi wò dáadáa jẹ́jẹ́ mi mo máa ń lọ ṣùgbọ́n ẹ má tọrọ rónú ọjọ́ kó rí yóò pé o ẹgbẹ́ bí wọ́n kan ìmí ẹran nídìí èèyàn ta ní jẹ́ ọkọ àwọn single mother ta ní jẹ́ ìpọ̀rí babaláku Bayi ẹ kó rí yóò pé o ẹ jẹ́ kó rí yóò pé o ẹ take time o èmi ò gbèsè ẹran yín o àwọn nítorí pé bẹ́ẹ̀ Agbala Gabriel jẹ́ Christian ká máa fọwọ́ bo ẹ̀kọ́ lójú ká máa fọwọ́ bò lójú ẹ fẹ́ bring ẹ̀ down ni kò make sense now ìlara ọdẹ ń ṣe gbogbo yìí lára ìbá ti jẹ́ mi kó jẹ́ pé mi ni Agbala Gabriel tó ń gbowó jọ fún yàn ẹ̀yin lè lọ bí dọ̀bù péjì ẹ lọ ṣàwárí ara yín ṣé dandan ni ká ẹ jẹ́ bí Agbala Gabriel ṣé dandan ni ká ẹ jẹ́ bí Oríyọmí Hamzat ṣé dandan ni ká ẹ jẹ́ bí àfàsúnà ni ẹ mọ̀ ṣe lára ọmọlàkejì. nǹkan ò tún yé mi tí mo fẹ́ béèrè Agbala Gabriel ṣé òun ló ń kọ lẹ́tà sí gbogbo àwọn aláìsàn yẹn ṣé òun ló ń pè wọ́n pé kí wọ́n máa bọ̀ wá sí church òun pé kí wọ́n wá tò kalẹ̀ kí wọ́n wá sùn kalẹ̀ ṣé òun ló ń kọ lẹ́tà sí wọn ṣé òun ló fìwé pé gbogbo wọn àbọ̀dọ̀ rẹ̀ jọ hospital sójú hospital jẹ́ léwòsàn gbogbo yẹn lọ tò sí inú church ẹ̀ ẹ mọ̀ jẹ́ ń jẹ ọ̀fẹ́ ẹ máa gba ìwòsàn ọ̀fẹ́ ọ̀dọ̀ rẹ̀ jẹ́ hospital ẹ̀yin lẹ́yìn ṣe owó sí lápò àbẹ́ lẹ́bà bídọ̀ ọ̀pù péjì ẹ̀ ẹ̀yin lẹ́bà mọ gbogbo àwọn èèyàn tó ń sẹ́ndì owó sí ni ẹ ká sùn ti tọrọ náà so ó fìwé pé yìí ìwọ ọmọ àlè tó kọ́mẹ́ǹtì ọ̀yá ẹ bá mi share rẹ̀ kó kàn wọ́n lára àbí kó táàgì gbogbo wọn kó kàn wọ́n lára èmi ò gbèsè anybody yín o share àbí kó táàgì ẹ̀ kó kàn wọ́n lára. lórí ọ̀rọ̀ Agbala Gabriel orin kan ni mo fẹ́ kọ. ara yín lẹ̀ dá lóró ara yín lẹ̀ dá lóró òun kọ́
ara yín lẹ̀ ń dá lóró ara yín lẹ̀ ń dá lóró nǹkan abanijẹ́ ti yín lójú abanijẹ́ ẹkú ọ̀fọ̀ ara yín lẹ ṣe. Mo ní ìbéèrè, ṣé tí ọmọ bá ṣẹ̀ tàbí tí omi tí a fi ọmọ bá ń dọ̀tí ṣé a máa da omi nù tọmọtọmọ ni? Ẹni tí ó bá jẹ́ aláìṣẹ̀ kó kọ́kọ́ mú òkúta kó sọ ọmọbìnrin tẹ́ ẹ fi ẹjọ́ àgbèrè kàn yìí tẹ́ ẹ fi kàn yìí kó kọ́kọ́ sọ ní òkúta. Ẹni tó bá wà ní àìlẹ́ṣẹ̀ gbogbo wọn dẹ̀ kúrò ń bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Mélòó nínú yín náà máa fẹnu ẹyin sí lẹ́nu tí ò ní pọn láàrin? Ṣé ẹ̀ ń speak out ni àbí ẹ ti rí opportunity wípé this man is making money, this man is progressing as a pastor, as ní charity foundation ó ti make it. I wish I can be like him. I wish it is me. Ṣé èèyàn máa ń bínú kó da èpo nù ni kó bínú ewúrẹ́ kó da èpo nù ni? Ẹ gbọ́ mi dáadáa, mi ì sọ pé kò ṣe o, mi ì sọ pé kò ṣàṣìṣe. Àṣìṣe tó dẹ̀ ṣe ẹ jẹ́ á fókọ̀sì lórí ẹ̀. Nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ àwa Yorùbá rèé o. N tá à ń jẹ lẹ́nu lámọ̀ o. Ìgbà míì gan yìí tá à ń jẹ lẹ́nu a tún máa jẹ́ báyìí, a máa ba ẹni tó fún wa, a máa bàjẹ́. Àṣìṣe tó ṣe ni ọ̀rọ̀ ọmọbìnrin tó fẹ́ ṣe surgery fún, tó lọ yọ owó oúnjẹ, owó ilé, owó igbá, owó àwo ní ìgbà tí owó yẹn gan ò tíì pé, tó dẹ̀ jẹ́ wípé a life is at stake. Why don't we concentrate on that, scold him for that, and allow him apologize for that, and seek forgiveness from God? Ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rán sí wípé Muyideen ò jẹ̀bi Yorùbá. I saw a write-up where somebody was apologizing to Muyideen. Really? Ìgbà yẹn lẹ́ṣẹ̀ wá rántí wípé ìyá àbèjì ọmọ aráyé lé ilé tó kọ́ fún kò fìwé lélẹ̀. Fọlúkẹ́ Dáramọ́lá tó sọ̀rọ̀ lọ́jọ́ sí tẹ́ ẹ sọ wípé ó jowú ni, wípé ara ń ta ni, o kò fẹ́ kí wọ́n gbé ìyá ọmọ aráyé lé, ó fẹ́ nìkan gba glory. Òun wá ní pàdé yín báyìí, òun lọ̀rẹ́ ẹ̀ wá ń tàn sìn. Mo ní ìbéèrè o. Oúnjẹ tí wọ́n jẹ ní church yẹn lọ́jọ́ Sunday, ṣé ẹ̀yin lẹ fowó ẹ̀ lẹ̀, ẹ̀yin lẹ ń sè é? Àbí Àgbàlá Gabriel níṣẹ́ míì tó ń ṣe yàtọ̀ sí kó gbowó jọ kó lọ church? Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ aláìní nítorí oúnjẹ ọjọ́ Sunday wọ́n lọ church yẹn? Ilé tó ń kọ́ tẹ ní orí ilẹ̀ ẹ̀ ló ń kọ́ sí, kò fún wọn níwèé ilé. Ṣó fẹ́ fi rẹ́ǹtì lọ́jọ́ iwájú ni? Àbí tí ẹlòmíì bá tún ní ìnira á gbé bẹ́ẹ̀? Kí lorúkọ bàbá tí ẹsẹ̀ ẹ̀rọ tí àwọn ọmọ ẹ̀ fi òkú àtàyè ẹ̀, bàbá òṣèré yìí tó fi òkú àtàyè ẹ̀ sílẹ̀ fún Àgbàlá Gabriel kó lọ sí? Tí Àgbàlá Gabriel ò bá ṣe irú charity yẹn, ṣé irú bàbá yẹn ò ní jẹrà mọ́lé? Mo ti gbàgbé orúkọ bàbá yìí, bàbá Nollywood yìí tí ẹsẹ̀ ẹ̀ ṣe táwọn ọmọ ẹ̀ ò débẹ̀. Tẹ́ ẹ bá ní ó gba kò fìwé lélẹ̀, ẹlòmíì tó ṣe aláìní tó bá tún rákòrò débẹ̀ ṣé kò ní rí lẹ́gbẹ́? Àbí gbogbo ìgbà ló máa gbowó lọ́wọ́ yín pò ń fẹ́ kọ́lé fún èèyàn? Ṣẹ́yìn lẹ bàrà lẹ̀, ṣé chọ́ọ̀chì yín ni? Ẹ wá fẹ́ mú àwọn aláàánú ẹ̀, àwọn olóore ẹ̀, ẹ fẹ́ kọ́ ẹ̀yìn ẹ̀ sí. Ṣé àwọn tó ń ba jẹ́ òṣìṣẹ́, àwọn tó ń ba ṣiṣẹ́ chọ́ọ̀chì tó ń ba ṣe iṣẹ́, àwọn tó ń pè wọ́n níṣẹ́, wọn ní jẹun kò ní fún wọn lówó? Àbí anumọ́ á máa nu ilẹ̀? Ṣánumọ́ máa nu ilẹ̀? Take away àbí give away tẹ́ ń gbà lọ́wọ́ àwọn fáǹsì, ṣẹ́yìn gan pin tán. Ṣé o ò mú kòkìrì inú ẹ̀? O ò pòwe owó burúkú wà lọ́wọ́ ẹni kébi burúkú pani rí? Àbí ẹbí ẹ kankan tí ò tiẹ̀ sí lára àwọn fáǹsì ẹ, o ò pé kó wá jàǹfààní? Ẹ ti gbé ring light báyìí, ẹ ti bẹ̀rẹ̀ sí ní kọrin kan má gbélébù. Àwọn tó ṣàgbèrè lọ síbẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé ó bá wọn sùn lẹ́nu obìnrin. Ṣé ìdí la ní kó gbé lọ síbẹ̀? Ẹ mọ̀ ìdí tí mo ṣe kọrin yẹn? Ẹ bà ministry yẹn jẹ́.
ẹ bá gbogbo ẹ̀ jẹ́. Mo kàn fẹ́ rán yín létí àwọn kan ṣì wà tó jẹ́ wípé Ọlọ́run máa lo ipasẹ̀ ọmọkùnrin yìí tó yẹ pé wọ́n á fẹ́ ṣe surgery, wọ́n á nílò ìrànlọ́wọ́, wọ́n á fẹ́ kú sínú ìṣòro. Ọmọkùnrin yìí nítorí pé ó ti ní platform táwọn èèyàn ti trust tó ń kówó fún yín Agbala Gabriel tó fi ń ràn wọ́n lọ́wọ́. Nígbà tẹ́ ẹ bá ti bàjẹ́ tẹ́ ẹ ti di àwọn tó ní ìrànlọ́wọ́ surgery lọ́jọ́ iwájú, àwọn tó nílò oore lọ́jọ́, àwọn tó ní ibi tán wá ibi tán máa gbé lọ́jọ́ iwájú, wọ́n á dẹ̀ kú sínú ìyà yẹn. Dẹ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí, gbogbo àwọn olùrànlọ́wọ́ á máa wò pé ó so owó tá à ń dá àfi báwo ni wọ́n ná nínàkúnà ni, kò sí ẹnìkan tó máa ran anybody lọ́wọ́ mọ́, ló bá tán. Ó dẹ̀ mọ ohun tó máa dé báwo lọ́la. Ìwọ jẹ̀rẹ̀ kò sí ni ẹni tó ní platform tó ní voice táwọn èèyàn fẹ́ràn tó trust, ó wà ní position láti ràn ẹ́ lọ́wọ́. Ìwọ ni kó o wá fi tùbínùbí ṣe. Ẹ máa ti ń kàn má gbélébú, ẹ ti ń sọ bíi pé kí tiẹ̀ bàjẹ́ pátápátá. Ṣó ti yá tán náà nìyẹn, ó ti dẹni ibi náà nìyẹn, ẹ̀yin ò lẹ́ṣẹ̀. Oh my God, ajímàálù gbé tó ń dájọ́ ajẹ́ranjẹ. Agbala Gabriel yìí tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ owó tán dá láàsì tẹ́ ẹ ti fa owó yọ nínú owó nígbà tó jẹ́ wípé the motive is to save life. Àṣìṣe yẹn ṣe ó pọ̀, mo wá fi Ọlọ́run bẹ̀ yín, ẹ tọrọ àforíjì. To err is human, to forgive is divine. Kò sí ẹni tí ò lè ṣàṣìṣe, kò sí ẹni tí ẹran ara ò lè gbé. Ẹ bá jẹ́ pásítọ̀, ẹ bá jẹ́ ìmáàmù, èèyàn ni wá. Ọlọ́run má jẹ́ abọ́ sọ́wọ́ àṣetán. Tẹ́ bá dẹ̀ ti ń ṣe tó bá jẹ́ wípé nípa gbogbo oore tẹ́ ń ṣe, àṣírí tó tú àti bọ́n ṣe ń drag yìí, Ọlọ́run fẹ́ fi correct yín kí oore yín lè ní ládá níwájú Ọlọ́run. Kó lè kọ́ ọ̀rẹ́ yín bá lè pọ̀ sí, ó lè jẹ́ gbogbo nǹkan báyìí kí a lè pè yín wá sí ìrònúpìwàdà ni. Look at the positive side. Swallow your pride, go before your God, apologize. Ẹ tọrọ fún àforíjì níwájú Ọlọ́run. Ẹ tọrọ fún àforíjì níwájú àwọn olólùfẹ́ yín tán trust yín. Don't argue. It's a face. A tún kọjá tó bá jẹ́ Ọlọ́run ló gbé yín kalẹ̀ láti ran àwọn aláìní lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní bàjẹ́. Gbogbo kùdìẹ̀kudiẹ tó kù bẹ́ẹ̀ Ọlọ́run á mú kúrò nínú ayé yín. Ẹ tún lè máa ṣe lọ́nà tí ó fi máa ní èrè níwájú Ọlọ́run ọba. Èmi ò jọ́ọ̀jì yín o, àwọn onílàákàyè kan ò dẹ̀ ní jọ́ọ̀jì yín. Ó ti yé yín, a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ṣe eré rí, a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ṣe dáa rí, a lè torí bẹ́ẹ̀ sọ wípé ẹ ti wá dé èèyàn burúkú. Ìgbà yìí á kọjá, ìgbà ọ̀tun á dé. Gbogbo nǹkan, all the crooked path shall be made straight. Ojú òní tì yín. Apologize to your people. Ẹ̀yin agúnbàjẹ́, ẹnu ẹlẹ́wà. Ọmọ tó fún lóyún tó sunkún tó ń fa yàkìlà léèkì lóyún padà bàjẹ́, oyún ìbejì ṣógbà. Ṣèbí lẹ́yìn ṣọ́ọ̀ṣì ló ti ń dúró àwọn ọmọ ìyàwó ẹ̀dọ́ tó di man of Jesus ní ìsìn, ó máa ń nà bí ẹran ni. Kò sí wá kíní kankan, ìlú tó ń lù Ọlọ́run kọ́ lù mọ́ ọlọ́mọ ìlú rẹ̀, ó lè ti bí ìlú la. Padà sí ìlú ẹ̀yà bàbá ẹ̀ wọ́n pè wọ́n fi ọ́. Tó ogun táwọn ìyá ẹ̀já kan fi kú di lòun jẹ, wo lórí burúkú ọmọ àkótún rẹ̀ sùn. Kó ọmọ wẹ̀ nú àgbo, àfi tí n bá forgive ẹ lóko. Bọ́dí bá forgive ẹ, kó ogun orí òkè gbà. Wàá mọ bá mi ń bẹ̀. Inú ẹ̀jẹ̀ yẹn ni mo wà tí mo fi ń gbé ọrẹ́. Mi mọ̀ pé èpè máa mẹ́ ọ. Èmi kàn sí ẹ̀tẹ́ mi bínú ṣe ń bí mi. Torí inú ìnira ni mo wà. O tún wá tì mí wọ búlì. O sọ bọ́rọ̀ sí jẹ́ láti rẹ̀. O sọ bí tá a ti ń bọ̀ tá a ti rí mú ìdí. O dówó pa àbó dówó pa. O dówó náà àbó dówó náà. Nínú owó mú ìdí o tún rán mi lọ sí police station. Sí tọ́lọ́run bá wá ń wo ẹ̀ràn tó o bá ń gbà. Ó yẹ ká dùn ẹ gbà kẹ́sìn ẹ mọ yọ. Sótó kí n sọ̀rọ̀ àbí kí n mọ́ sọ̀rọ̀. Torí pé ó fẹ́ ti lákànlákà ó balẹ̀ òbọ̀nà jẹ. Kò dáa o. Tó bá jẹ́ pé mo mú ọkọ ẹ lọ ilé babaláwo àbí lóun ṣe káyé ó bàjẹ́, káyé tèmi náà ó bàjẹ́. Bọ́dé ìbá ti mú ọkọ ẹ lọ bì kankan tó jẹ́ pé ọlọ́run náà ìlàjọ́ ń fẹjọ́ sùn. Ayé mi ò lè bàjẹ́. Jẹ́ ló máa ṣẹ̀sìn wá túbá torí kèsì èmi nìkan ló ṣẹ̀. Ọmọ tó fún lóyún tó sunkún tó ń fa yàkìlà léèkì lóyún padà bàjẹ́, oyún ìbejì ṣógbà. Ṣèbí lẹ́yìn ṣọ́ọ̀ṣì ló ti ń dúró àwọn ọmọ ìyàwó ẹ̀dọ́ tó di man of Jesus ní ìsìn, ó máa ń nà bí ẹran ni. Kò sí wá kíní kankan, ìlú tó ń lù Ọlọ́run kọ́ lù mọ́ ọlọ́mọ ìlú rẹ̀, ó lè ti bí ìlú la. Padà sí ìlú ẹ̀yà bàbá ẹ̀ wọ́n pè wọ́n fi ọ́. Tó o bá rí àwọn pásítọ̀ gidi, wọn èlówó. Pásítọ̀ òdú jagun débẹ̀ òní. Ibi tó orí dùn. Ọlọ́run ló sì ní rẹ́yìn kó máa lọ wájú. Ìgbàdúrà kó bàjẹ́ fún yín láàárọ̀ kí n tó sọ̀rọ̀ sí ìyá àgbàdúrà lẹ́nu pásítọ̀ òdú. Ọlọ́run, mo sí ọ látara kíní kan.
ó kú ti dọ́nà ọ̀bẹ lónìí lọ polówó lẹ̀ bọ̀ kí ni mo fẹ́ gbà nù ṣubú ẹ ó kó wọn nù gbó tán ọmọ ọlọ́mọ yá yọjú títì wọn lọ ń gbénu ẹ́stéètì abirùn olè ọ̀fọ̀n ilé Muyideen bá yin jẹ ayé ẹ̀ máa làbà tábẹ̀ yẹn kọ́kọ́ wọ Muyideen fún olè ẹwọ́jú olè mú kiri gbà kí n gbà olè ní olè ẹ gbọ́dọ̀ tálẹ̀ Muyideen ò sì ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ mọ́ Muyideen ní ẹ bá ń tági Muyideen ẹ jẹ́ ń gbé wọlé sórí TikTok mọ́mí ẹgbẹ́ bá ń pe Muyideen wá ẹ bá ń pe Muyideen wá ẹ̀yin bá sì ní ẹwọ̀ fọ́ọ̀nù Muyideen ò dáa ẹ bá ra fọ́ọ̀nù fún Muyideen náà ti lákàntì ẹ bá ń sọwọ́ sí torí mo ti já ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jẹ́ pé nínú 20 million tó lọ pa fọ́mọ bó o bá ti ẹ̀dá méjì 10 million kò bá àfitá tẹ́tẹ́ sọ bóun lórí gbèsè ayé rẹ̀ ẹgbẹ́ bá ń pe Muyideen wọlé ẹ bless Muyideen tòótọ́ oore lóore mọ́ wọ́tọ̀ oore tó fojú jọ bí ni wọ́n ń ṣe tó bá fẹ́ ṣe charity àìmọye owó ọjà mi mo ti pé mọ́mì kan rí pé mo yáwó ní inú fair money tí wọ́n mú fọ́tò mi káàkiri tí mo jẹ gbèsè láti ṣe charity sánà mi ṣe torí pé Ọlọ́run fún mi lẹ́mìí kí n ṣoore ìgbà tí mo sì ń tajà mo fowó tí mo ní ṣoore ìwọ ò ṣe nǹkan kan Jésù mú bọ̀ ni Jésù mú bọ̀ ó fẹ́ mú dé o Olúwa ti gbàdúrà wa tó bá jẹ́ mi gan níjọ ni ìjọ ni ó ti kún àkúnwọ́lẹ̀ Jésù wípé tí Jésù náwó ni àbánàbí náwó bó bá fẹ́ ṣe nǹkan wá ṣọ́ọ̀ṣì tó ti dàwó mo láwọn ṣọ́ọ̀ṣì tó ti dàwó ẹnáwó yín bẹ̀ bó bá yún yín la ẹ̀yin ará diaspora bó bá yún yín la kọ́wọ́ lọ ṣọ́ọ̀ṣì látẹ́kùn tẹ́ believe nínú ẹ̀nìyàn don't trust nobody except me láti èmi gan lè yàwé lọ́la bá dàrẹ́ máa rówó tán nìsín so kò sẹ́ni tí ò lè náwó àbí tí ò bá lè ṣe wúruwúru tó bá dé máa sẹ̀ sí ẹ lọ ààrẹ la courtroom so njọ tó o bá jáde ní 1 year ago o bá jáde ní 6 months tọ́lọ̀ bá ti kú rẹ̀ gbé tó wá jáde sí mi wà jíyẹ àfi tí màá rí fídíò olókùn ẹ táàgì mi tó bá ti ń ṣe show ìyá mi tó tọrọ owó lọ́wọ́ ẹ̀yẹ kó mọ evidence jáde evidence kan tó lórí burúkú ara ẹ lè mú ní 100,000 tó fún ìyá mi ò sì tọrọ owó lọ́wọ́ ẹ̀ yes ìyá mi ò tọrọ owó lọ́wọ́ ọmọ ìyá kan níjà mi ṣe kí n tó evidence ọmọ lásán lọ́ọ́ ìyàwó abiyamọ ni mí tí n bá ṣépè fún yàn tó o bá ṣẹ́ mi kò lè mú ẹ bọ́ tó bá jẹ̀bi mi ètò èmi máa mẹ́ ẹ kó o máa wẹ̀ nú àgbẹ̀ dàbí tó o bá ti mú bẹ́ẹ̀ ni mo sọ fún inú ẹ̀jẹ̀ yẹn ni mo wà tí mo fi ń gbé ọrẹ́ mi mọ̀ pé èpè máa mẹ́ ọ èmi kàn sí ẹ tẹ́mi bínú ṣe ń bí mi torí inú ìnira ni mo wà o tún wá tì mí wọ búlì o sọ bọ́rọ̀ sí jẹ́ láti lè o sọ bí tá a ti ń bọ̀ tá a ti rí Muyideen ó dówó pa àbó dówó pa ó dówó náà àbó dówó náà nínú owó Muyideen o tún rán mi lọ sí police station sí tọ́lọ́run bá wá ń wọ ẹ̀ràn tó o bá ń gbà ó yẹ ká dùn ẹ gbà kẹ́sìn ẹ mọ yọ ó kàn dùn mí pé o fẹ́ súnmọ́ Pastor Ojo ẹ yẹra fún lórí burúkú ọmọ ni ó kò dọ̀tí báyìí mo mọ́ follow prayer point yín ẹ sì kì í sínú olórí burúkú Pastor Ọlọ́run pè yín ni àwa mẹ́tọ́ náà ò pé káà lè sọ ìmísí ń bá yín lò èyí ò sì dorí mídíà ìkẹ́ wa sagbe ìyájẹ́ yìí náà rí iye òjò ọmọ lórí burúkú délé bẹ́bà ni ogun táwọn ìyá ẹ̀dá kan fi kú di lòun jẹ wo lórí burúkú ọmọ àkótún rẹ̀ sùn kó ọmọ wẹ̀nú àgbo àfi tí n bá forgive ẹ lóko bọ́ tí bá forgive ẹ kó ogun orí òkè gbà wà á mọ bá mi ń bẹ̀ ká sọ̀rọ̀ yẹn ó lọ fà tàbí ó lọ mo rò pé kò sí àwọn tá a fẹ́ ṣe ọ̀bẹ ti bọ́ ọmọ lọ ó ti sọ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tá a bú mi sí mo fún yín ní tí mo sọ̀rọ̀ mi ì dá yín lóhùn nígbà tó wá wọ́n dọ̀sù kan tí mo sọ fáwọn godmother mi pé mo páàsì kan báyìí ló ṣẹlẹ̀ àwọn godmother mi tí ó fún mi lówó tí ó ní kí n lọ hospital ni tí ó fún wọ́n sà fún mi ní nǹkan ṣe kódà nínú àwọn godmother mi wọ́n bá mi rẹ ẹrù ọmọ ránṣẹ́ wọ́n ra ẹrù ọmọ ránṣẹ́ láti abroad ẹrù ọmọ yẹn mo kó fún ọmọ mi ni torí tá a bá ń sunkún a máa rí náà bàbá sì ń yọ ọkùnrin lójú á yọ ọrùn ojú pé n tó ń ṣe ò dáa so nígbà tó sì ti ṣẹlẹ̀ mo fi ọ́lẹ̀ mo ní kọ́ lóun ṣe ìdájọ́ wọ́n dráàgì ẹ lọ ọ̀dọ̀ Muyideen èmi mọ ibi tí Muyideen wọ́n yẹ kí n take advantage ẹ bọ̀ ọ̀rọ̀ yìí ò sì tí ì clear torí wọ́n sọ pé bí mo sọnù fídíò pàjọ rí Muyideen ni ó rí pé mi ń dá sọ̀rọ̀ yẹn náà mo fi ọ́ sílẹ̀ pé alẹ́ sì ńlá ń bọ̀ ní January yìí mo sì sọ lórí TikTok àbí ní sọ pé dájú ní máa tẹ̀sìn mo sọ táwọn èèyàn sì encourage pé kí n jọ kí n má bínú kí n gbàgbé ọ̀rọ̀ àìná àìmọ́ gbàgbé ọ̀rọ̀ àìná àkìn rẹ́ni bá ṣeré kéṣe lórí burúkú ọmọ ni màá bá ṣeré ẹ tó understand so ọ̀rọ̀ yẹn sì kúrègbè ìgbà tí ọ̀rọ̀ domi dúọ ẹni tó rẹ̀ tán gbowó síta tán lẹ gba gbowó dáàdì búrókì 200k dáàdì búrókì táyà dáàdì ti gbowó tán ẹgbà wá o so kò sí nǹkan tí mo fẹ́ gbà tó bá jábọ̀ náà wọn lè fún mi ní ṣọ́ọ̀ṣì ẹ̀kan tó bá jábọ̀ wọn lè gbé mọ́tò fún mi tó bá jábọ̀ kò sí ìgbẹ́ tí mo fẹ́ gbà nínú kó jábọ̀ bò ó lówó tó bá ń tẹ̀lé bàṣàbàṣà rántí pé àwa náà lẹ́jẹ̀ lọ́rùn àwa náà ń bọ̀ àwùtí ìdènà so orí bí mo ṣe ń ṣe charity iṣẹ́ méje ni mò ń ṣe mò ń ta ilé o mo sì ń ta ilẹ̀ mò ń ta káyámọ́ńtà mò ń ta skincare mò ń ta ready to wear mò ń ta bàtà ọkùnrin jọ èló ni charity fẹ́ gbé wá ibi tá a ti ń ṣe láti ń jẹ kìí ṣe bí 50-50 tí dádì yín pín in tí bàbá yín kójọ lọ́jọ́ tòní àwọn tó wà láàbùrọ̀dù ò kójọ gbogbo property tí bàbá yín ní lónìí ẹni tó wà ń bẹ́ẹ̀ past 50 years kò ní tó ní bọ̀ nínú ayé yìí irọ́ lẹ fẹ́ ẹ̀ kì í fò tọrọ ṣé ẹ rí bí mo ṣe wà yìí bẹ́ẹ̀ bá mọ́ ń wò mí tẹ́ ẹ dí ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ́ ẹ mọ́ ń wò mí dáadáa ẹ rí pé mi ìtàn kì í sọ̀rọ̀ anyhow mi ìtàn kì í sọ̀rọ̀ àsọdànù tí n bá sọ nǹkan ẹ máa rójútùú kí nìyẹn
kò sí nǹkan tí mo bá fẹ́ gbà ó nọ́mà kó gbowó epo bọ̀ sí ìwà àtẹni ẹjọ́ sọ pé bàbá gbàyè báyìí o àwọn kí wọ́n gba sálárì o sí ẹjọ́ sọ òwà ní so nice man kódà àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ wọn ní jó orí oṣù yẹn ṣe olè ní ọ ẹjẹ́ àpò olè lólè bẹ́ẹ̀ bá ṣe ẹ̀dá ríjì ẹ sọ pé ojú olè rà olè alọ́kọ́ ló ń kígbe ìrìn ń dí ọ̀pẹ́ o jàgùgà níta ìfojú mi rí tí ìyá mi bá rí ìyá mi ò kàn ṣe media person bí ìyá mi bá rí ni ó ti sábò pé orí òkè òun fẹsẹ̀ bí ìkànnì yín lọ ní tí ìyá mi bímọ púpọ̀ abẹ́ ẹ ti gbàgbé pé ìyá mi náà wà nù mọ́tò ìjọ ta rí mú ìdí ṣé ẹ ti gbàgbé ni nígbà tí courtroom show tó fẹ́ sọ̀rọ̀ ó ní èmi lọ gbé ìyá mi tọrọ owó lọ́wọ́ dádì wọn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ẹ rí nínú ayé yìí ẹ tó dájọ́ èèyàn ẹ tó dájọ́ èèyàn ẹ kọ́kọ́ máa tọrọ access ìjàgbọ́lẹ̀ wá kò sí nǹkan tí n bá jáde tí n bá sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ bọ̀ tí n bá tún jáde tí n bá tún sọ̀rọ̀ kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ bọ̀ ẹ jẹ́ kí n fi òdodo múlẹ̀ tí n bá sọ pé ẹ mọ́ gbàbẹ̀ tí n bá ní ẹ gbàbẹ̀ ẹ tó bá fẹ́ tẹ̀lé mi kó tẹ̀lé mi tí ìyá mi wá ti sinmi kiri bí mò ń sọ fún ìyá mi nígbà tí wọ́n kó bẹ́ẹ̀dì wálé wa tẹ́ni lọ kó fáwọn arúgbó ṣe bí ìyá mi náà ti dàgbà tó ti rán ọmọ rẹ̀ ìyá mi ń sùn lórí kápẹ́ẹ̀tì ó lóun ó gbé bẹ́ẹ̀dì mo ní mọ̀ gbé tí n bá ti rówó ńlá mi fún kì í ṣe pé ń tẹ́ fún mi nígbà mi táwọn tẹ́ rí ìyá mi lórí kiri wọ́n lè ṣèbọ́ ọmọ yín wọ́n ń pè ìsàlẹ̀ dì pé ìyóò nìyẹn kan ń wò bá ní ó kọ́ lóní kò sówó kò mọ̀ sówó aláàánú lọmọ mi kò sówó ni tó bá wà ní ìsàlẹ̀ mọ̀ wùyá mi ràn ní ìsàlẹ̀ tó lè sáré mọ́tò kí n kọlù kẹ̀kẹ́ tèmi tí n bá fẹ́ jẹ́ ẹrí lọ́rọ̀ ilé ayé mi lẹ́rìí ìdí n bá fẹ́ jẹ́ ẹrí ẹ̀ lérí mi wà olówó tán wà ń tẹ̀lé basubasu ṣé o mọ̀ pé orí ọ̀fẹ́ ló wà lórí ti ẹni bí ìyá bàbá rẹ bá rí gbàlù kò ní wà ń bẹ̀ bọ̀ ọlọ́run papọ̀ olórogùn ó sì rí lò wá ṣe báṣabàṣà máa gbọ́ lọ́dọ̀ tèmi náà lè misbehave o torí owó ní sọ̀rọ̀ bóyá torí bá jáde nígbà bí sọ̀rọ̀ bí èèyàn lọ but fọpọlọ sí ẹ̀yin tẹ̀kan rò pé mo kàn sọ̀rọ̀ ó dùn mí ó sì bẹ̀rẹ̀ lẹ́dàá ó ṣẹ́ mi òun ọmọ pé big event lòún ṣe ó ṣẹ́ mi gan but ọlọ́run lọ bó olùdáríjì kó bá yìí sí kó bẹ̀bẹ̀ èmi ò ṣe ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ sẹ̀sìn yín lọ sẹ̀sìn láyọ̀ àtẹ̀kọ́ yọra